tí mo sì fẹ́ kẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí. Nínú ẹgbẹ́ òṣèré tíátà ti Nàìjíríà yìí, àwọn obìnrin tí wọn ò tí mọ̀ tí wọ́n sì fẹ́ ṣiṣẹ́ tíátà tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ọ̀pọ̀ nínú àwọn ọ̀dọ́bìnrin tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ yìí torí ìfẹ́ tí wọ́n ní sí, pàápàá jùlọ bóyá iléèwé rẹ̀ tí wọ́n lọ, wọ́n máa sọ wípé tí wọ́n bá dé location yíyún oko tí ẹ ti máa ń ya àwọn eré ìtàgé yíyún, wípé bẹ́ẹ̀ ni, wípé ọ̀pọ̀ lára àwọn ọkùnrin tí wọ́n jẹ́ bí ìràwọ̀ níbẹ̀ lẹ́yìn ìyàwó ilé wọn, wọ́n tún máa ń fẹ́ níyàwó ní oko. Bí wọn bá sì rí kan nú wọn, bóyá wọn rí kan nú wọn bá ṣe yùnkẹ́yùnkẹ́, bóyá wọn obìnrin tí yóò bá fara ẹ̀ sílẹ̀, wọn ò ní gbà láàyè láti lè jẹ́ kó hàn níwájú kámẹ́rà tàbí láti lè jẹ́ kó ṣiṣẹ́. Ẹ bá mi yànnà náà, kí ni tó ń fà á tó fi ń rí bẹ́ẹ̀? Ẹ ṣeun atọ́kùn. Ọ̀rọ̀ yìí bó ti wà lọ́tùn ló wà lósì, bó ṣe wà ní níkì bẹ́ẹ̀ náà ló wà ń gbàǹjà. Ṣé rí àwọn ọmọbìnrin wa, wọ́n pín sí ọ̀nà mẹ́ta lèmi fẹ́ pín wọn sí fún yín. Àwọn ọmọbìnrin nínú tíátà, nínú iṣẹ́ sinimá àti eré orí ìtàgé tá à ń ṣe yìí. Àwọn kan wà tó jẹ́ pé láti iléèwé ni wọ́n ti ń ṣe runs bí àṣà ìyìn olóyìnbó, tó ti ń jáde, tó ti ń ṣoríṣiríṣi ṣèrànù kiri. Nígbà tó máa kúrò níléèwé, wọ́n ti wò pé ibo ni àwọn ti lè rí àǹfààní àti máa ṣerú nǹkan báyìí. Wọ́n wò pé nínú iṣẹ́ tíátà ni àwọn yẹn wà bẹ́ẹ̀ bíbá. Àwọn apá kejì, àwọn yẹn wà tó jẹ́ pé a bí wọn re, ṣùgbọ́n ẹgbẹ́kẹ́gbẹ́, ìwàkíwà ó jọba lọ́kàn wọn, àti pé àwọn padà wálé ó máa ń ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ wọn gbà mí. Apá kan nìyẹn. Àwọn tó ṣe kẹta, àwọn ni ẹni tí yálà a bí wọn re, Yorùbá ni à ń sọ, yálà a bí wọn re àbá a bí wọn re, wọ́n ń tún ara wọn bí. Irú àwọn wọ̀nyí tó bá fìlọ̀kulọ̀ lọ̀ wọ́n, yálà kó dà síjà fún ẹ tàbí kó fi ọgbọ́n ṣe é, sọ fún ẹ wípé má bínú, nǹkan báyìí tó máa yẹra. Ẹ ní rírú wọn kọ́ ṣèṣekúṣe ní location. Mo ní bó ṣe wà níkì bẹ́ẹ̀ ló wà ń gbàǹjà, bákan náà ló wà láàrin ọkùnrin. Àwọn ọkùnrin míì wà tó yẹ pé wọ́n kó ara wọn níjàánu, tó ní discipline. Bẹ́ẹ̀ dẹ̀ làwọn ọkùnrin míì náà wà tó yẹ pé tọ́lọ́run bá ti fún wọn láǹfààní àti pé wọ́n ń produce díẹ̀ báyìí, bó bá fẹ́ ìlélẹ̀, wọn ò ní fún ẹ ní róòlù tó dáa. Àwọn náà wà láàrin wa, a gbọ́dọ̀ purọ́ tanra wa, ohun tó hàn fáyé rí ni. Bẹ́ẹ̀ sì ni a rí producer náà àbí director àbí production manager náà tó yẹ pé kò ní jìyà ìyàwó ilé ẹ̀ lọ, tí ó dẹ̀ ní bá wọn ṣèṣekúṣe kankan ní location. Ṣé rí gbogbo ẹ̀ náà, àfi ká máa bẹ Ọlọ́run k'Ọlọ́run máa tọ́ wa sọ́nà, nítorí pé bó ṣe wà lọ́kùnrin olójú kò mú ò lọ, bẹ́ẹ̀ náà ló wà lóbìnrin tó yẹ pé obìnrin míì àní obìnrin míì á wò pé ọmọkùnrin yìí mi gbọ́dọ̀ máa ó ti yé yín lé. Bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ tí èmi yìí pẹ̀lú ọjọ́ orí mi tí mo rí tí mo gbọ́ lẹ́nu wọn rí ni. Ṣùgbọ́n ká máa bẹ Ọlọ́run fún wọn náà ni, k'Ọlọ́run tọ́ gbogbo wa sọ́nà. Àmín.